nípasẹ̀ ọ̀rọ̀ tí ń lọ tí àwọn àbáwá Mudiru Markaz tán sọ nípa àfàgbà Tajul Adabi wàláhì wọn ò bú wọn. Wọ́n fẹ́ sọ̀rọ̀ títí wọ́n fẹ́ ọ̀rọ̀ kan náà ń bá bọ̀. Mo ti lọ wo fídíò dáadáa mo wo lẹ́ẹ̀mẹ́ bí abi 30 wàláhì tàláhì nípa ká mọ òórùn ọ̀rọ̀ àmọ́ òórùn ọ̀rọ̀ o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ dákun mo sáré fẹ́ sọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ fi ṣàkíyèsí àwọn kankan fẹ́ pàkíyèsí ọ̀tá àwọn kankan ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí tí n bá ní nọ́mbà àwọn èèyàn lọ́wọ́ ni ì máa pè wọ́n àmọ́ gbà tí ò sí nọ́mbà mo sì mọ̀ pé orí nẹ́ẹ̀tì báyìí yóò kárí mo wá bẹ gbogbo àwa tá a bá jẹ́ àdàbíyà ni ìdàkùtù tó lọ́hùn gbogbo àwa àdàbíyà yẹn yán látòkè délẹ̀ ìdàkùn tó tó lọ́hùn lórí ọ̀rọ̀ tí ó ń wáyé láti dé òní ẹ̀rí kí mi ò dá sí mi ò tiẹ̀ sọjá ara kì í ṣe pé mo bísí kọjá rẹ o mi bísí kọjá rẹ mi sọjá ni nítorí pé mo ti wo ọ̀rọ̀ yẹn mo rí pé bá a ṣe ń wò ó n ta àrò ń bẹ kò rí bẹ́ẹ̀ so àwọn kankan dẹ̀ ń bẹ èèyàn lè fà níyàn ṣe tí yẹn bá ní kéèyàn fà níyàn ṣe nǹkan lè bàjẹ́ kéèyàn kún fẹ́ kan fẹnu sọ káyé gbọ́ torí pé ẹni tí yóò bá sọ̀rọ̀ tí yóò bá gbọ́ ẹ wo ìhàwó ló kọ sí gbogbo àwa àdàbíyà gbogbo àwa kí àwa ni mò ń lò tá a jẹ jẹ́ ọmọ àfa àgbà Tajul Adabi ẹ dákun tó tọ lọ́hùn ó fọlọ́hùn bẹ̀ wá tó tọ lọ́hùn ẹ wò ẹ dákun gbogbo yín mo tẹríba fún anybody kódà àtàwọn tó kéré nínú wa ọmọjọ ní gbogbo wa èmi náà wà ánàmínà àbùdá tó tọ lọ́hùn ní tí mo wá bẹ̀bẹ̀ fún ni pé ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo nǹkan kó máa lọ lálàáfíà tó tọ lọ́hùn tó tọ lọ́hùn tó tọ lọ́hùn tó tọ lọ́hùn nípasẹ̀ ọ̀rọ̀ tí ń lọ tí àwọn àbáwá Mudiru Markaz tán sọ nípa àfàgbà Tajul Adabi wàláhì wọn ò bú wọn. Wọ́n fẹ́ sọ̀rọ̀ títí wọ́n fẹ́ ọ̀rọ̀ kan náà ń bá bọ̀. Mo ti lọ wo fídíò dáadáa mo wo lẹ́ẹ̀mẹ́ bí abi 30 wàláhì tàláhì nípa ká mọ òórùn ọ̀rọ̀ àmọ́ òórùn ọ̀rọ̀ o torí pé ọ̀rọ̀ láti bí ọlọ́mọ 30 something years ọ̀rọ̀ ni mo ń sọ ọ̀rọ̀ ni mo fi ń jẹun ọ̀rọ̀ mo ń kọ́ mo ń kéwù mo sì tún sọ̀rọ̀ ń ta káàkiri wàláhì wọn ò bú wọn wàláhì wọn ò bú wọn wàláhì tàláhì wọn ò bú wọn. Wọ́n fẹ́ sọ̀rọ̀ ni sẹ́rí ẹ̀mọ́ tẹ́ fi rò kí wọ́n bú wọn ẹ̀mọ́ torí pé mi ìdásọ̀rọ̀ yìí àná ni mo tó dá sí nígbà tí mo rí láìfù kan táwọn ọmọ kéèké tán ń pera wọn ní alùsùnà yẹn tí wọ́n ṣe tí ń bẹ̀rẹ̀ sí ní pété àdábì ló kọ̀ọ̀kan ibẹ̀ ni mo ti wá wò pé mi ń gbọ́dọ̀ wá dákẹ́ kí wọ́n tó torí pé mo ti ṣàdéhùn torí pé anything tí ó wà mú mi àtàkì súnà Ọlọ́run ní jẹ́ kí n rí mọ́ anything tí wàá mú àtàkì súnà Ọlọ́run ní jẹ́ kí n rí mọ́ àwọn nígbà tá a ṣe kánjọ́ ní àwọn èèyàn pè mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá mi sọ̀rọ̀ àbí kí n sọ kí wọ́n bá mi wí gan ni tó jẹ́ àwọn alùsùnà gan kì í má gbìlò ní pé wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n bá mi wí ní kí n pè because tí yẹn bá mọ̀ pé kò dáa kí nǹkan tí mo ṣe yóò dáa tó bá sọ̀rọ̀ fún yàn lórí ẹ̀ ìbáwí ni yóò kù ìbáwí ni yóò kù èmi náà dẹ̀ rí pé kò dáa ló jẹ́ kí n kú tì mí lé but mo á ti rí pé ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ fi ṣe fúrúsọ̀ àti wọlé láti fẹ́ fi tánìsì méjì àfàgbà so baba Mudiru Markaz wàláhì n ò bú àfàgbà interview rọ́ṣẹ́ ebú àwọn àdàbí àwọn bá sọ̀rọ̀ o interview rọ́ṣẹ́ ebú òun ni pé ẹnìkan ti lo ọ̀rọ̀ yẹn rí láti fi bú wọn sẹ́ni mo gbé ọ̀rọ̀ dẹ̀ ní ọ̀rọ̀ ó ní ojú méjì ìdálọ́rọ̀ ẹ lè fi ń tá máa fi búyàn fi yìnyàn ẹ sì lè fi ń tá máa fi yìnyàn búyàn tí ẹ bá mọ̀rọ̀ sọ gan ẹ lè lo ohun tí ó jẹ́ ẹ̀yìn kẹsọ́dọ̀ èbú ẹ lè lo ohun tó jẹ́ èbú kẹsọ́dọ̀ ẹ̀yìn gbàtà wa gbọ́ tí àwọn gbogbo èèyàn gbọ́ lẹ́nu baba Mudiru Markaz wọn ò rántí pé ẹ̀yìn ni mọ́ èébú tẹ́nìkan ti lò ó fún owó ibẹ̀lẹ̀ bí àwọn èèyàn lọ nítorí àpò nìyẹn o nítorí àpò mọ̀tọ́ fún yíyan o èébú tẹ́nìkan ti lo ọ̀rọ̀ yẹn fún ibẹ̀lẹ̀ bí àwọn èèyàn lọ tára bí ta wọn tí ìfẹ́ á fi gbé wọn wàláì Mudiru Markaz ọlọ́jẹ́gẹ́ mi ogun wàláì ismabillah ilẹ̀dí ilá gẹ́gẹ́ tó ké mo láìkí wọn àbí nǹkan tẹ́ máa ń rí kí mo mọ́ sọ̀rọ̀ dáadáa wọn torí ẹ̀kọ́ o
wàláì tàláì súnbìlá ilẹ̀zí ilá ìlà ìlà wà àwọn òbúta àdàbí akíṣe wọn lo àwọn èdè tó jẹ́ pé ó lè má tẹ́ ọmọ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ lọ́rùn pé wọ́n bá máa ń lo rédè yìí fún bàbá mi bọ̀tọ̀ ọ̀rọ̀ tán sọ wàláì tàláì súnbìlá ilẹ̀zí ilá ìlà ìlà wà àwọn òbúta àdàbí wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn ni àwọn nǹkan táwọn èèyàn máa ń pa wọn tá máa ń sọ kódà tán tó kọ́ sínú tíra òun ni wọ́n fẹ́ sọ bíyà báyìí karama ni ẹ̀bá àdábì máa ń kírun ń wò sí á ní kírun tábàlẹ́ yìí yóò sàká tábàlẹ́ ní kì í ṣe sàrà a lè gbọ́ nígbà tí takọ̀ bá wọnú owó rẹ̀ àmọ́ ká ní kò kírun tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmíní kódà ẹni tí ò já àfa ń kírun tó jẹ́ mùmíní bèrè ń tá sí gbogbo kálukú gbọ́ àti mọ̀ pé ọ̀rọ̀ kìíní ni jàre ẹjọ́ tó tọ́ lọ́hùn mú abẹ́yìn sẹ́rí àná ni mo tó dá sí nígbà tí mo rí àwọn fídíò kan táwọn ẹni yẹn máa ń pín tàbí lóko kan tó jẹ́ àwọn málùsúnà yẹn ẹ wá o ẹ̀yin èèyàn wa tẹ́tí pé ìjà mi tún ti ń bọ̀ o àwọn kankan tó bá jẹ́ ti sáìdì kálukú kí kálukú dó láàyè rẹ̀ o kí kálukú dó láàyè rẹ̀ wọn ò pé kó wá dá sí ọ̀rọ̀ bàbá kí kálukú dó láàyè rẹ̀ o ẹ lè máa ná ká àbí tọ̀pa àbùkù bọ ojú wa káwa lajú káwa nítorí pé àfẹ́ kíjà ọ̀sẹ̀lẹ̀ àfẹ́ ká máa sọ kí á sàsọjù níbi ọ̀rọ̀ kan ó tún ti ń bọ̀ o gbogbo àdàbíyà ni mo wá ké sí ní ibi bí yìí ẹjọ́ tó tọ́ lọ́hùn gbogbo ẹni tí tó bá ti fèsì lórí ọ̀rọ̀ yẹn láti fi gún Markaz ẹjọ́ àti àdàbíyà àti Markaz tó náà ti fèsì láti fi gún àdàbíyà kan ẹja àforíjìra wa ìtara ni wàláhì ìtara ni tó pé ẹnìkan ti lo irú ọ̀rọ̀ yẹn fún èbúrí fún àfàgbà ìyẹn ní kálukú kẹ́tí sí sẹ́wọ̀n bí kíyàn ti kẹ́mọ̀ kalẹ̀ kó ayé pé ọwọ́ yẹn ti wà níbi ibi okó ọ̀bọ̀n yẹn tẹ́ pé èèyàn ń retí pé kẹ́nìkan kan kọjá báyìí kó kàn dáàbò ni ẹni yẹn ti wà yígà kalẹ̀ láti dáàbò bo ẹni bọ̀dẹ̀ tó wá kọjá kò mọ̀ pé ọ̀rẹ́ ló fẹ́ kọjá ó rò pọ̀ ta ni àwọn tán jáde náà fi jáde gbogbo ẹni tó jáde látàrí pé ọ̀rọ̀ yẹn ò tẹ́ wọn lọ́rùn a lè bú wọn torí irú ọ̀rọ̀ tí ọba àmúlò kan sọ yẹn ẹnìkan ti lófè búrí òun ló jẹ́ kó ríbá kan létí àwọn èèyàn wọn ò mọ̀ pé kí ẹ ṣe èbú náà fẹ́ lò fún wàláì bàbá àmúlò kan wọn ò lófè èbú ó fi Al-Qur'ani búra súnmọ́ bí la ilaha illa huwa mo kàn dákẹ́ bí ọ̀rọ̀ yẹn mo silent láti jọ yìí because àlọ́ àbọ̀ tèmi pọ̀ mo á wò pé àwọn nǹkan ti ń sọ bọ̀ tí mo ń ráwọn èèyàn kan tó ń sọ̀rọ̀ tí ò tẹ́ mi lọ́rùn mo ń pè wọ́n lábẹ́lẹ̀ pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ abẹ́lẹ̀ mo ti ń sọ̀rọ̀ pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ wàláì kò rí bẹ́ẹ̀ wọn ò gbèrú bẹ́ẹ̀ nǹkan báwo mo ń ṣàtúnṣe ní abẹ́lẹ̀ pé kò ní ìdíkẹ́ mi náà ṣẹ̀ṣẹ̀ wá jáde kí ni mò ń sọ̀rọ̀ bọ̀ǹgbà tí mo wá rí àwọn nǹkan tí wọ́n ẹni yẹn ó tá gítà dàbí pẹ̀lú ó kọ̀ọ̀kan tí ò dáa mi ní dákọ̀ yàn mo kàn mọ̀ kí tíjà bá délẹ̀ dé apá mi ká ìjà yẹn mo dẹ̀ ti ṣọ́ra mi níbi ìfẹnugún nǹkan tẹ́nìkan bá ń ṣe torí pé ẹnìkan lẹ́lẹ́fẹ́ bájà ìjà yóò mọ̀ ká gbogbo èèyàn ẹjọ́ inú àwẹ̀ la wà kíkálukú fi tiẹ̀ ṣe tiẹ̀ ẹni tí ò bá ní bàbá kan téèyàn lè gbé sórí àtẹ téèyàn ní èèyàn mọ̀ kàlábùkù débi tóun náà ó fi rí pé yes nǹkan tó ń ṣe fún òun yìí ó dùn ún kó má lọ bá bàbá kankan ẹnìkan kò sẹ́ni tó lè gbarú ẹ̀ ká má yẹ̀yẹ́ bàbá rẹ̀ àbí ká má yẹ̀yẹ́ àfa rẹ̀ ẹnìkan ò lè gbarú ẹ̀ o ẹnìkan ò lè gbarú ẹ̀ o àwa àdàbíyà ẹjọ́ tó tọ́ lọ́hùn àwa tá a ti sọ̀rọ̀ tá a ti bínú síta lórí ọ̀rọ̀ yẹn ìgbà tá a gbọ́ ẹ má bínú mọ́ àwa Markaz náà tá a ti sọ̀rọ̀ tá a ti bínú lórí ọ̀rọ̀ yẹn tá a ti fi gún àwọn àdàbíyà táwa náà sọ̀rọ̀ ẹ dákẹ́ má bínú mọ́ ẹ jájọ forí jìra wa torítọ́ lọ́hùn mo bẹ̀ yín ni wàláì èmi àná ní àdàbí yìí bàbá àmọ̀dún Markaz ò gbèrò ìyàní tẹ̀sílíìl n ò dẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ yẹn kó ààyè bá àfàgbà bí kété pé wọ́n ń bá ọ̀rọ̀ bọ̀ wọ́n ń bá tàn bọ̀ wọ́n ń bọ̀rọ̀ bọ̀ ní ọ̀rọ̀ kan náà fẹ́ mú jáde ńbẹ̀ kàrámọ̀ wọn náà fẹ́ sọ
wàláhì kàrámọ̀ ọ̀nà fẹ́ sọ tó tọ́ lọ́hùn abẹ gbogbo àwọn àdàbíyà abẹ àwọn màrìkàsíyà náà ẹ dákun tó tọ́ lọ́hùn ẹ jáde kí ogun omi ká àwọn bàbá yìí wọ́n ti ṣàṣeyọrí gbogbo ayé nísìnyí a lè dájọ́ mi kalẹ̀ mọ́ táyọ̀ sọ pé àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta ni àbẹ́ni ẹlẹ́ẹ̀kẹrin ni tá bá ń kà wọ́n nísìnyí wọ́n ní Bọ́lágbàjì tí ó Kàmálì náwọn tó wà láyé ní sọ àwọn tó ti lọ Bọ́lágbàjì tí ó Kàmálì Sheikh Adam Àgbárígìdòmọ̀ àwọn mìíràn tó ń bẹ o ṣùgbọ́n àwọn mẹ́rin tó máa ń kànú so àwọn mẹ́rin tó máa ń kànú yẹn tá ó gbọ́ àwọn tábà nàró láyé yìí lónìí abẹ́ wọn láti nàró tí a bá lóun fẹ́ gbé tòun dìde ibo ló ti lọ kéwú bẹ́ẹ̀ kó kúrò ní Nàìjíríà kó lọ bí Sudan àbí kó lọ bí Mali kó ẹsẹ̀ wa lọ wá àfa yóò sì ti kéwú rí níbi kó tó lọ Ọlọ́run ti fi wọ́n sọ ga gbogbo wa ẹ jọ ẹ ká jẹ́ kí peace reign gbogbo ẹni tí ó bá mú jọ mí ìbínú síjọ kejì kíjọ kan má sọ ìtàn tí yóò bá pa tí ó bá rọ́ọ̀lù ẹnìkan nínú àwọn bàbá yìí tọmọ tán pàtàkì bàbá rẹ̀ wá ní tí ò ní yọnu sí kí ẹ má pa ṣùgbọ́n léyìí tí èmi rí yìí mo wo fídíò yìí dáadáa nítorí kí n gbà sọ̀rọ̀ ni pé ọ̀rọ̀ yìí ẹnìkan láti báyìí ẹnìkan sọ fún mi pé àwọn ọmọ mọ́kífù mi mo ní mọ́kífù mi àwọn kọ̀ọ̀kan tó ń sọ̀rọ̀ mọ̀ torí mò ń pè wọ́n lábẹ́lẹ̀ mo ní ẹ̀dá kùtù Ọlọ́run ẹ jẹ́ kí peace reign ntẹ́mi rí mi fídíò yìí ni ntẹ́ fi rò pé fídíò yẹn jẹ́ ìbú pé wọ́n fi àyàbá àfàgbà òun ni pé ẹnìkan ti lo ọ̀rọ̀ yẹn fẹ́ èbú rí lílo ọ̀rọ̀ yẹn fẹ́ èbú rí òun ni ò jẹ́ káwọn èèyàn rọ̀ díyà láti gbọ́ ọ sétí èyàn ṣe jẹ́ mú mi ní tí ò ní máa kírun ṣe gbogbo wa ẹsẹ̀ mọ́ lọ́rin ni tí ẹ bá dìde ní dìde ìmọ̀ níbẹ̀ ẹsẹ̀ mọ̀ lọ́rin pé wọ́n wá kíní kan tó ń lọ́mọ lẹ́sẹ̀ tí ọjà rẹ̀ ó fi tú àbí tí ó fi di pé àwọn èèyàn ò ní patronize ẹ̀bí kankan àìmọye bẹ́ẹ̀ ní ìrìn táwa yìí gan lásìkò táwa yìí gan náà gan ńkọ́ lásìkò táwa yìí káàtì pàtíkù táwọn àbáwọn ti ìta àsìkò táwa gangan yìí ńkọ́ tá ọmọ mi ti ń rò kí ọba àwọn tóbi tó bá gbọ́ nǹkan kí ọba rẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n ọlọ́rọ̀ ọba ti dídì ẹ̀ ń bá lọ́rọ̀ kò ní gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn ẹ̀nà ń gbọ́ tó bá gbọ́ nǹkan kí ọba rẹ̀ ọlọ́run ló ṣàánú rin ni ò jẹ́ kí lè yóò wó tó bá gbọ́ nǹkan gbogbo àfàgbà òun yẹn gbogbo àfàgbà yẹn pátá kò sẹ́ni tí kò láwọn táwọn èèyàn fi àyàbà rẹ̀ kò sí ẹni tí ò ní ní ìfẹ́ mọ́sán bí yìí ni kò sí gbogbo àwọn àfàgbà òun yẹn tá a mọ̀ yẹn kò sí ẹni tí kò ní táwọn èèyàn fi ń sọ̀rọ̀ láìda láti fi wó èyí ó sì wà tí ò ní máa kírun èyí ó sì wà tí ò ní máa kírun kódà kó máa kíkan kó máa pàkẹ́ jẹ́ kó máa san bèrè tásí tí èsè kèfèrí kò sí ní máa kírun ẹ̀yin gẹ́gẹ́ ẹgbẹ́ sún làkàì ẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ dáadáa ní ọ̀rọ̀ yẹn tọ́ba láwọn kírun mọ́kà wọ́n kí náà nìyẹn tọ́ba ní wọ́n kírun mọ́kà wọ́n kí náà nìyẹn kìí ṣe gbóhùn kẹtẹ bá nu tíra àbí tẹ bá nu tíra lẹ́ni kò sí bẹ́ẹ̀ ni tẹ́yìn ò bá gbà wọlé ẹ̀yin ò gbà wọlé nìyẹn àwa gbà wọlé lọ́dọ̀ tiwa ẹ̀yin kọ́lé dájọ́ tẹ́ bá dálí kí àwọn kàmájọ mọ sọ Ọlọ́run dá gbogbo wa a lè torí tiyín ká máa chẹ́ǹjì ọ̀rọ̀ fún àwọn ìtani kò í ṣe ọ̀rọ̀ kéèkì ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o wàláhì ẹ ṣọ́ra yín gbogbo ohun tí ó mú mi ba ìlànà kan jẹ́ tẹ́nìkan tọ̀ Ọlọ́run ní jẹ́ kí mi rí mọ́ ẹ ṣọ́ra yín gbogbo àwọn àdàbíyà mo tún sọ lẹ́ẹ̀kan sí gbogbo àwọn àdàbíyà tó tó lọ́hùn ẹ wo tó tó lọ́hùn mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹ̀yà jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ wàláhì mùdírù mọ́ríkàsì Ọlọ́run jẹ́ kẹ́mi ogun kó ṣẹlẹ̀ kan láfíà fún wọn wọn ò bútà àdàbí wàláhì wọn ò bútà àdàbí bọ̀tà afẹ́ ní ìwọ̀ ọ̀rọ̀ yẹn àwọn kan ti fẹ́ wọn lọ lò ó láti máa fi àyàbá Sheikh àfàgbà wọ́n lè fẹ́ fi dànásà wọn so àdẹ̀ ní faramọ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń dá sọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ pé kíní kan ti pọ̀jù téèyàn ń ṣe ṣẹ́tún ti pé ọ̀rọ̀ tún ti ń bọ̀ o èyí ní sọjú bẹ́ẹ̀ lọ o kíkà kó mójútó ọ̀rọ̀ bàbá rẹ o kó mójútó ọ̀rọ̀ ìlànà tí ń tọ̀ o ẹ máa pè àwọn èèyàn sẹ́sìn o ẹ máa pè àwọn èèyàn tí ń tẹ̀ ń ṣe o ẹ máa jẹ́ ká máa rí dà máa lu nǹkan tẹ̀ ń ṣe tẹ gbé dání táwa náà lè kún yín lórí ẹja máa rí o ẹ mú ẹnu kó mi ọ̀rọ̀ àfa àti tiwa o ẹ ṣe titi yín o
kálukú dúró láàyè rẹ̀ ni o ẹ sọjọ́ kẹta wa taba yín níbi tẹ dúró sírí lẹ́yìn pé ẹ̀yin ni wọ́n bá wa táwa náà fẹ́ retaliation gbà mí rẹ̀ ni yóò wà fẹ́ lágbára wọn àlọ́kíyà ẹ̀yin tí ń sàṣe jùjù gbogbo àwọn àdàbíyà bàbá Mudiru Markaz wàláhì wọn ò bú àfàgbà tó tọ́ lọ́hùn mo tó tún sọ wọn ò bú àfàgbà wàláhì mo tó tún sọ wọn ò bú àfàgbà ẹ̀sìn mọ̀kí aná nínú àdàbí yín àkéèkì yín mo wà ń bẹ̀ wọn ò bú àfàgbà ọ̀rọ̀ tán sọ yẹn nítorí ntẹ́ fi kà á sí èébú òun ni tá a fi kà á sí èébú ni pé ẹnìkan ti lò fi bú wọn rí ẹnìkan ti lò fi bú wọn rí sẹ́wọ̀n kéèmí ní sèǹtì mo tún sọ̀rọ̀ yìí sí ó kọ wọn ni mò ń jẹ́ ó kọ tán gbàfàgbà wọn ni mò ń jẹ́ sùnmí ìdẹ ní ìrìnàjò mi kalẹ̀ báyìí kẹ́nìkan á wá kó lóun fẹ́ máa dọ̀tí wọn kódà kéèmí àtúntò ọ̀hún kásẹ̀ jẹun tán nù gbá má dàbò wàláì má dàbò má dàbò gidi big time má dàbò big time tí ní láàbò kí bá hà so kí n ò bú àfàgbà tó ń tọ́ lọ́rùn dákun gbogbo àwa àdàbí tá a bá ti bú Markazi kan kẹjẹ kó tó bẹ́ẹ̀ gbogbo àwa Markazi tá a ti bú àdàbí kan kẹjẹ kó tó bẹ́ẹ̀ ẹ mọ̀jà ríra bíi cat and dog mọ́ ẹ jẹ́ ká ṣe kínní yìí kó padà káwa tó kí gbogbo wa yìí tó kú lẹ́lẹ̀ kí ọlọ́jà kí mo ogun kárí pé a rectify gbogbo àwọn kínní yìí ó balance ayé rẹ̀ káwọn jílù mi ti ń bọ̀ ká má tún gbé gbogbo kínní yìí káwọn náà má tún bẹ̀rẹ̀ rẹ̀ síbá ṣe parí ayé nìyí a lè parí ayé bàbá yìí a lè parí ayé bàbá yìí a máa sá fúnra wa àwọn ìjọ kan òun ní fẹ́ wọnú ìjọ mi òun ní fẹ́ wọnú ìjọ kan a ní lè jọ fúnra wa lọ́mọ a ní lè jọ patronize ara wa a ní lè jọ ẹ jẹ́ ká gbogbo tó wá sọ síra wa rí ẹjá gbàgbé ẹ̀ gbogbo tó wá sọ síra wa rí ẹjá gbàgbé ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ayé tuntun mi gbogbo àwọn tán lè parí ìjà fún ìrìnàjò tí ń tán lẹ̀ yìí àwọn tán lè pe àwọn èèyàn bóyá ẹkẹ wọn wá ká bá wọn sọ̀rọ̀ wọn ti ń tán lẹ̀ o ó ti fẹ́ wọn ku àwọn èèyàn pẹ̀lú ara wọn ó ti fẹ́ wọn ku àwọn ẹgbẹ́sẹ́gbẹ́ tó wá ti pé àwọn tán lè pe èèyàn pẹ̀lú àṣẹ tán wá ti tán lẹ̀ tán ayé lè bàjẹ́ o sẹ́rí ó wà nínú pé èèyàn rí èèyàn rọ́bọ̀ tó níjì tó ga kéèyàn rẹ́ni tó lè pè yàn ṣàkíyèsí àbí kéèyàn rẹ́ni tó lè parí kéèyàn rẹ́ni tó dàgbà jù yàn lọ tó lè bá yàn sọ̀rọ̀ àbí kéèyàn rẹ́ni tó lè làjà tẹ́ bá rẹ́ni tí bá ń làjà tẹ́ bá rẹ́ni tó lè làjà nítòsí ọlọ́run sọ̀rọ̀ fún yín o tó bá di pé ìjà ń lọ tí ò sẹ́ni tó lè làjà mọ́ ayé ò bọ́ǹbù o àkàlà máa lépa ẹ̀mí ara wa àwọn tán wá lè parí ìjà wọ́n ti ń kó lẹ̀ tán o àwọn tí wọ́n pa àṣẹ pé ẹlọ́pẹ́ lágbájá wa wọ́n ti ń kó lẹ̀ tán o ẹ bá mọ̀ kó òun fẹ́ ṣe ẹ̀yìn àwọn tán ti lọ kó rántí tí mo sọ yìí ọ̀rọ̀ tó tóbi mo sọ yìí o àwọn tán lè fàṣẹ pé àwọn èèyàn pé ẹlọ́pẹ́ lágbájá wa ẹ pé tàmọ̀dù wa wọ́n yìí kú o àmọ́ wọ́n ti ń tán lẹ̀ lọ ká mọ̀ rántí pé tó bá ti di pé kò síra àwọn báwọn mọ́ yóò ku àwọn èèyàn pẹ̀lú ara wọn yóò ku àwọn siniwan tí wọn ò níjọ jẹ́ ẹni tó lè dẹ́rù ara wọn mọ́ tó bá ti di pé ẹnìkan obìnrin ẹnìkan mọ́ ogun òde wàhálà òde àṣàṣì ìparẹ́ ẹni lálàṣẹ ara ẹni gbogbo ń ta gbogbo wájọ ń wò ní dùnú àpàràjọ wa bàjẹ́ abẹ̀wá abẹ gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ àgàgà wa àdàbíyà tèmi náà jára yín ẹ jọ̀ọ́ tó tọ́ lọ́hùn ẹ dákun tó tọ́ lọ́hùn mo fọlọ́hùn bẹ̀ yín àwọn afárá kan wà tí ìfẹ́ mọ dákọ̀ wọn kí n máa gbé wọn sẹ́nu ayé pé àwọn ni kanáà dákínní kalẹ̀ náà mò ń bẹ gbogbo wa ni torí Àlàbí ti sọ̀rọ̀ Markazi ti sọ̀rọ̀ kò sẹ́ni náà tí ó gbọ́ pé ẹnìkan ń ta òun sáfà gbà kúrò àti wọn máa pa mí síbẹ̀ ni ìnígbà o wọn èèyàn lè fẹ́ràn èèyàn kọjá pẹ́ntọ̀ wọn máa bú àfàgbà kí wọ́n á sọ kí mo fẹ́ràn tó ń lẹ́sẹ̀kẹsẹ̀ náà níjọ táwọn nísìnyí tí ò ní wú tí kò láǹlọ à ń bọ̀ torí pé ẹni tó fẹ́ bú wọn tó rí pé òun jẹ́ èèyàn tiwa bóun àbáwá jẹ́ èèyàn tòun ó yẹ kó lè rántí àwọn pé àwọn alámọ̀yìn bẹ́ẹ̀ nù ọmọ ẹni yìí o tí bá bú ẹni yìí o ẹ̀yìn dọ̀tà alámọ̀yìn o ó yẹ kó wà bẹ́ẹ̀ an-nasu bin-nasi fi badwin wa hadiratin ẹjọ́ tó tọ́ lọ́hùn gbogbo àwọn àdàbíyà àtàwọn Markazi ẹ dákun tó tọ́ lọ́hùn ẹ jẹ́ ká yí tiẹ̀ gbójú kù lára wa pé àwọn ọ̀tánu wọ́n ti fi wá sọ̀tà ara wa ẹ jẹ́ ká gbójú ẹ jẹ́ ká lè má pàdé á pàdé àwọn káàkiri àwọn jàmíàt káàkiri
ẹ̀ ń pàdé lẹ́ni via káàkiri ẹ dákun tó tọ́ lọ́hùn gbogbo àwàdà bíi ìníjẹ́kọ̀rọ̀ yóò gùn ṣùgbọ́n àwọn èèyàn ti ń lo avenue yẹn àwọn tó ń lo avenue yẹn ló fẹ́ jẹ́ kí n jáde ẹ má sọ àfáwà lórúkọ burúkú ẹ má sọ àfáwà lórúkọ burúkú èyí ó ṣe wà tí ò ní kírun ẹgbẹ́ abẹ́ gbọ́rọ̀ ni tí ìṣe kó ya kèfèrí mùsùlùmí ló bí wọn mùmí ló bí wọn ó kọ mùmí náà ń jẹ́ wọ́n tún kọ́ máa ń kéwú báwo ni ó ṣe kọ́ máa ń kéwú tí ò ní kọ́ ní kó kírun mọ́ àbí kílẹ̀ ń sọ yìí nísìn tí ẹ bá lóun kírun mọ́ká ó wá túmọ̀ kó kírun ni ṣé kò kí kankan nílé ni nítorí wọ́n fi ròyìn yàn tó fi pọ́nyàn lé ẹ lè sọ́ di àdáwò mọ́ lọ́wọ́ tẹ́ ẹ bá bá nǹkan nu tíra tẹ́ ẹ bá nǹkan nu tíra pé inú tíra ni wọ́n kọ́ sí dọ́bìn pé nǹkan yẹn ò sí. òun mọ sọlá náà níbi tí wọ́n ti mọ̀ sí pé ọmọ tí rírù pa tó sọ fún Musa pé nítorí pé ọmọ yẹn yóò ṣe kèfèrí lòun fi pa yóò lè sọ àwọn òbí ẹ̀ di kèfèrí lòun fi pa níbo ni inú tíra wo ló ti kà inú tíra wo ló ti kà ṣe bó ṣe náà ní sọ fún ní sọ ìkìmọ̀ rẹ̀ fún ọkọ̀ ojú omi tí dírù tó ya ìkan nínú pákó rẹ̀ tó fà ya tí Musa sọ pé àhàrà kìtà lè tó gírọ́kọ̀ àhàlà ẹ má jà tẹ́rì bàbá yìí ṣe nígbà tó dé parí ọ̀nà tán ló tó sọ ìdí tóun fi yá fún torí pé àwọn kan ń bẹ lórí omi yìí wọ́n dẹ̀ gba kínní lọ́wọ́ wa tá má dẹ̀ di pé ọkọ̀ tuntun ni wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ àwọn báyìí tóun ti bàjẹ́ yìí nísìnyí wọn ò ní gbà mọ́ torí ọkọ̀ yìí ó ń sáàfù pọ́pọ́sì kan fáwọn èèyàn kan níbo ló wà nínú tíra wo ló ti kà tẹ́bí ń kọ́ Musa tẹ́bá ní owó tí ò bá sínú tíra kò sí náà nù níbo ni ẹ̀kọ́ yẹn wà nínú tíra. gbà tó ní kó jẹ́ káwọn ọmọ ilé ògiri tó fẹ́ wó lulẹ̀ tí Musa ní ibi tẹ́wọ̀n ti tọrọ oúnjẹ tó wọ́n fáwọn lòun máa ṣiṣẹ́ bíríkìlà òun ò ṣe o kó tó wá sọ ìdí tó fi ní káwọn ṣe fún àwọn ọmọ méjì kan bẹ huma yatimani fil madina fi hadhihi al madina ògiri yìí dàbẹ́ wó wa kana tahtahu kanzun lahuma wa kana abuhuma salihan ṣebí ok ibo ló ti kà á ibo ní ìdírù ti kà á ta ló wí fún ìgbà wo táwọn wí fún Musa ò ṣe gbọ́ bó ní ìdírù ṣe mọ́ káwá ní nǹkan tí ò sínú tíra kò sí náà nìyẹn táyìn ò bá gbàgbé kò sí àlè fọ́ọ̀sì yín kẹgbà pé ní tí ò sínú tíra pé kò sí náà nìyẹn àlè fọ́ọ̀sì yín àwa tá a bá gbà bẹ́ẹ̀ ẹ mọ́tò kí àwa ṣe ń ṣe ní tí àwa ń ṣe Ọlọ́run ló máa jọ́jẹ́ níbo di wa kò sẹ́ni kankan tó jẹ́ nìkan lọ ẹrú Ọlọ́run gbogbo wa ní tẹ́ ẹ̀ bá kàn kíláàsì kò mí gbé nǹkan yẹn ò sí a lè torí anybody change ìtàn tá a gbọ́ lára fáwọn náà a lè torí anybody táwọn kan ò bá ṣe rí níbi tẹ́ ẹ ti lọ kéwú àwọn ò ṣe nìyẹn ẹ wá fẹ́ máa fọfẹ́ níyìn yẹn wọlé máa pè àfàgbà lóko tí ò da sẹ́wọ̀n kí mo ti dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sẹ́wọ̀n kí mo ti dákẹ́ lájọ́ ìmì sọ kankan mọ́ kódà àwọn ọmọ yẹn wọn ò tún yé máa sọ̀rọ̀ sí wa náà kì í ṣe kébé ìrì àwọn èèyàn fi hàn mí sọ̀rọ̀ ní nítorí ẹ̀yin tí ẹ máa ń tẹ̀kì wa torí àwa jẹ́ ẹni tí ó gba ìbáwí náà alùsùnà náà ni o tó ń pè mí tó ń bá mi wí tó ń sọ fún mi kí bá tí mo dẹ̀ gbàbáwí hùn ìbáwí máa pè ìlẹ̀ tó kí wọ́n máa bá mi sọ̀rọ̀ yín pè ní báwí torí pé tí ẹ bá ṣe tó sọ fún yàn kí kò dá tí ẹ náà dẹ̀ rí bí nǹkan yóò dá lóòótọ́ ìbáwí lè yín ó pè mo dẹ̀ gbàbáwí yẹn kì í ṣe kí mi ò rí nǹkan mi tí mo lè fèsì sí o mo dákẹ́ náà ni nítorí pé mi tí n bá tún ti sọ̀rọ̀ nísìnyí ẹ̀sùn sọ pé mo tún ti ń ṣe jù ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o èmi tún ti fẹ́ bẹ̀rẹ̀ o ẹ kìlọ̀ fún wọn o salamu alaikum.